Hi everyone, welcome to my channel. Nǹkan tó wà ńbẹ̀ ni pé gẹ́gẹ́ bí tí mo fẹ́ sọ òtúrá láyọ̀ mo fẹ́ sọ torí pé bí nǹkan èèyàn bá kù díẹ̀ kó tó kó má sọ̀rọ̀ tínú o kó máa gbé ìgbésẹ̀ bó ṣe máa dáa torí ó ṣeé ṣe kó jẹ́ pé ìgbà tó ń bọ̀ látòde ọ̀run kó jẹ́ wípé aburú yẹn lóye máa kọ́ ṣé gbọ́rọ̀ mi kó jẹ́ pé aburú yẹn ló máa kọ́kọ́ síwájú ó lè máa rò pé báwo nílé ayé tòun ṣe rí nǹkan kan kó bá lè débi tó ń lọ ní o torí pé tó bá jẹ́ lẹ́yìn bọ́ ṣe bí ní àárọ̀ kùtù ló ti bẹ̀ sí ló ti gbogbo nǹkan ń da fún ó máa lọ́tà ẹ̀mí ẹ̀ lè má gùn wọ́n lè bà tiẹ̀ jẹ́ ṣùgbọ́n a rí i pé gbogbo nǹkan tí ó dàrú ṣe kinní kan tó bá wá lọ sí ọ̀dọ̀ àwọn babaláwo bí irú Ifá Òtúrá Láyọ̀ tí mo wí Òtúrá Rífà ó ní ẹni mọ́gánná kí a wá fi lóye mọ́gánná àmọ́ kìsì ká fi lóye ẹkùn ẹrú ò ní ṣe gànàkù ká fi lóye olúwa rẹ̀ dé afọkùnrin kọ̀kọ̀kọ̀ ó ti lé Ifẹ̀ rọ̀ wá wọ́n ní kó rúbọ̀ torí ní téèyàn bá ń bọ̀ nílé ayé a béèrè pé ilé ayé tóun ń lọ yìí ire ni ọkùnrin kọ̀ọ̀kan lọ béèrè bẹ́ẹ̀ wọ́n ní ọ̀gbẹ́ni ó máa ní sùúrù ni aburú ló máa kọ́kọ́ síwájú o ṣùgbọ́n ṣe ni kó rúbọ o kí ló máa fi rúbọ wọ́n yàn ní èkùtù aró ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kọ̀ǹkọ̀ aṣọ funfun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan orúbọ ọjọ́ náà lèmi náà rú tèmi ìgbà tó dé òde ayé àkọlùkọgbà yìí pọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan ṣùgbọ́n before that àwọn aládùúrà wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan torí wọ́n máa ń ríran wọ́n bá lọ bá pé ọkùnrin wọ́n ní ọmọkùnrin wọ́n ní kó kún wọ́n fún àdúrà o kí ló dé wọ́n lé òjò aburú lóṣù síwájú ẹ̀ yìí wọ́n ní kó àdúrà ṣe mọ̀ pé àdúrà náà máa ní kó gbà wọ́n ní kó kún fún àdúrà ok ó ní Ifá ti sọ tẹ́lẹ̀ pé òjò aburú náà ló máa kọ síwájú ó ṣàforítì bọ̀ tó ti ṣètùtù ara ẹ̀ gbà tó yá aburú yẹn dé ó kọjá ijó ló ń jó ayọ̀ ló yọ̀ níbẹ̀ ni babaláwo tó yíṣẹ́ rere kífá ó ní ẹni mọ́gánná kí a wá fi lóye mọ́gánná àmọ́ kì í ṣe ká fi lóye ẹkùn ẹrú ò ní ṣe gànàkù ká fi lóye olúwa rẹ̀ adébáfọkùnrin kọ̀kọ̀kọ̀ ń ti lé Ifẹ̀ rọ̀ wá ìjẹ́ ibi tó gbọ̀ lọ́nà ńkọ́ orí mi kọ̀ yìí àyà mi orí àwo kọ́ ń bí so aburú yẹn dé ó fodá ó ṣàfaradà ìgbà tí òjò ìbùkún túṣú àwọn náà ló tún kọ́kọ́ rí wọ́n wá bá ọmọkùnrin wọ́n ní kó kún fún àdúrà o kí ló tún dé òjò ìbùkún lóṣù síwájú ẹ̀ yìí ó ní Ifá náà ti sọ fóun pé lẹ́yìn aburú ayọ̀ ni tòótọ́ ó nítorí ẹ̀ ló ń ṣe fi ọ̀gẹ̀dẹ̀ àgbagbà rúbọ ń gbà yẹn ìgbà tí ìbùkún dé ṣe ló tó lọ́wọ́ ìjó lójú ayọ̀ ló yọ̀ ó tún ní bẹ́ẹ̀ ni babaláwo tó ń ṣẹ́ni eré kífá ó ní ẹni mọ́gánná kí a wá fi lóye mọ́gánná àmọ́ kì í ṣe ká fi lóye ẹkùn ẹrú ò ní ṣe gànàkù ká fi lóye olúwa rẹ̀ dé afọkùnrin kọ̀kọ̀kọ̀ ó ti lé Ifẹ̀ rọ̀ wá ìjẹ́ ire tó ń bọ̀ lọ́nà ńkọ́ o orí mi gbà yìí ló bá déríwo yà ó yà ní mọ̀rọ̀ ẹ̀kú ó ní èmi ń gbàgbà lé o èmi ń gbàgbà lé gbàlé gbàlé mo gbàgbà lé o èmi ń gbàgbà lé gbàlé
gbàre máa rí tèmi gbà o èmi gbàre gbàre máa rí tèmi gbà o èmi. So àwọn wo ló máa ń kọrin yẹn? Àbórin mọ́ṣáláṣí ni. So Ifá tó sọ ọ̀rọ̀ yẹn rẹ̀ tó ó yẹ kéèyàn láforítì ní gbogbo nǹkan tó bá ń ṣe. Sọ̀rọ̀ mi yé yìí sì kéèyàn dẹ̀rìn sí wọ́n ní àwọn mùsùlùmí ní ìdí náà sèràǹtà limọ́sítàkì mọ̀ tàbí ẹni tí ó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kéèyàn lọ béèrè ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn tó mọ̀nà kì í ṣe pé gbogbo ẹni tẹ́ ẹ bá ọpọ́n wájú ẹ̀ báyìí ní babaláwo 419 pọ̀ rẹpẹtẹ yẹn làwọn míì ò ṣe fẹ́ nígbàgbọ́ sí babaláwo ṣùgbọ́n ńkọ́ gbogbo wọn náà wàá bẹ̀rù wọn bodè so bí ìyẹn ṣe rí nìyẹn. Simple question nìyẹn. So answer ẹ̀ ni wípé ìdáhùn ẹ̀ àwọn tó ń sin òrìṣà òun ló lórìṣà gẹ́gẹ́ bí irú àwa tá a wà ń bì àwa ìjọ olórìṣà la wà ń bì àwọn olórìṣà nìyẹn. Tí èèyàn bá ní òrìṣà nílé tí ò sí kì í ṣe olórìṣà o ṣé ń gbọ́rọ̀ mi èèyàn lè kàwé kó má ṣiṣẹ́ olùkọ́ ṣé mọ̀ bẹ̀ tó kàwé bí ọ̀rọ̀ kìíní ṣe ó lè rárí òòṣà kó má sí ṣùgbọ́n tó bá ń sìn tó jẹ́ pé owó fi ṣiṣẹ́ ṣe olórìṣà nìyẹn ṣé ń gbọ́dọ̀ mí sí èèyàn lè tẹfá kò mí pé babaláwo ni tó bá tẹfá ó ní láti fi tọ́jú ara ẹni ẹni tó fi babaláwo ṣiṣẹ́ ṣe àwọn náà ń pè ní babaláwo. ọmọ ìyá ni wà ṣé ń gbọ́ ó dàbí tọkọ-tìyàwó ẹ lè rí bàbá olórìṣà ìyá olórìṣà lẹ máa gbọ́ ṣé ń gbọ́rọ̀ mi ìyá olórìṣà òun lẹ máa gbọ́ babaláwo lẹ máa gbọ́ sọ̀rọ̀ mi yé yín sí gbogbo ẹ̀ ló ní in and out ẹ̀tọ́ tí obìnrin gbọ́dọ̀ ṣe ọ̀tọ̀ ẹ̀tọ́ tẹ ọkùnrin ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn tí òye gbogbo ẹ̀ náà ń kó pọ̀. Àkọsẹ̀jayé ẹsẹ̀ tó kọ wá sílé ayé ló jẹ́ àkọsẹ̀jayé àwọn míì ń pè ní àtẹsẹ̀jayé ẹsẹ̀ tó fi tẹ̀lẹ̀ wá sílé ayé wọ́n á béèrè tó bá máa dá ifá yẹn ẹsẹ̀ ẹ̀ náà máa fi ifá lù ọmọ tó délé ayé yìí ire ni kò kú kò rùn ó dàgbà ó dogbó ó lọ́wọ́ rẹ̀ lẹ́yìn wọn dáfa kò tó ń pè látẹsẹ̀jayé nìyẹn. ó ní stage ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé wọn ò lè ṣe àtẹsẹ̀jayé ẹni tó bá ti dàgbà bó ṣe dáa ní pé tọmọ bá ìwà ń kékeré tí ò bá ìmọkùnrin tí ìmọ̀ rẹ̀ tí ìtọ́jú obìnrin ṣẹ́ǹgbọ́nsì tí ò tí mọ̀ kíní tọkùnrin náà tí ò tí mọ̀ bí wọ́n ṣe ń tìbọ̀ tó ń yọ ó yìí lè ṣe ṣùgbọ́n tó bá lè ti dàgbà pé ó ti mature tó ń pè ní pé ó bàlágà ó ti kọjá ìdí rèé ó dàbí ẹni tó ti lóyún tó obìnrin tó ti lóyún tó wá lọ ń bèrè pé ṣé kó o fẹ́ ó dàbí ẹni tó ti lóyún tó ṣẹ̀ wá lọ ń bèrè pé ṣé kó o fẹ́ àbí kó má fẹ́ ṣé mọ̀ oyún inú ẹ̀ ń kọ́ ẹni tó yẹ ló jẹ́ pé àgbàlagbà kò ṣe béèrè irú ẹ̀ unless tó bá tẹfá ó lè gbàbẹ̀ mọ àtẹsẹ̀jayé ifá máa refer back tó di primary time tó fi délé ayé so bí ẹ ṣe rí nìyẹn. ijó ló ń jó ayọ̀ ló yọ̀ níbẹ̀ ni babaláwo tó ń ṣe rere kífá ó ní ẹni mọ́gánná kí a wá fi lóye mọ́gánná àmọ́ kì í ṣe ká fi lóye ẹkùn ẹrú ò ní ṣe gànàkù ká fi lóye olúwa rẹ
adébáfọkùnrin kọ̀kọ̀kọ̀ ń ti ilé Ifẹ̀ rọ̀ wá ìjẹ́ ibi tó bọ̀ lọ́nà ńkọ́ orí mi kọ̀ yìí àyà mi orí awó kọ́ ń bí